ẹja tún mọ kíra kú ọjọ́ méjì mẹ́ta bí bá ti ń tóbi ọjọ́ méjì mẹ́ta tá a ti rí rẹ ni ẹkú àti làákìrẹ ni mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá yín bíkíbi tẹ́ ẹ bá wà ánú Olódùmarè ò ní fi í sílẹ̀ o ẹ wá Èdè Yorùbá TV níbi tá a ti ń kà wọ́n ìwé aládùn lọ́lọ́kan ọjọ́ kan láìpẹ́ náà la ẹsẹ̀ fi ẹnu ọkọ̀ ètò gúnlẹ̀ lórí ìwé tá a kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ àjà ló lẹ́rù látọwọ́ bàbá mi dáadáa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé àgbà láàrin àwọn òǹkọ̀tàn olóògbé Ọládẹ̀jọ Òkédìjí ńbẹ náà mo ti sọ wípé a tẹ̀síwájú láti mú ìwé aládùn míì ṣùgbọ́n tá a bá ka àjà ló lẹ́rù tá a ka ìwé tó jẹ́ apá kejì àti apá kẹta ìtàn ò ní kún dáadáa ẹ ò ní gbádùn ìtàn Lápàdé àti Tàfá Ìgìrìpá ìwé tí wọ́n mú tí wọ́n máa kà ní ìsìn náà ni àgbàlagbà kan ilé tó jẹ́ apá kejì ìwé àjà ló lẹ́rù látọ̀ bàbá mi náà ni Ọládẹ̀jọ Òkédìjí ẹ wá nǹkan fìdílé ẹjẹ́ àjọ gbádùn òwe yìí orí àkọ́kọ́ tí mẹ́ńbẹ̀ àkọ́lé tí mẹ́ńbẹ̀ ojú àánú ti fọ́ ọpẹ́ tí Lápàdé ti jí ó ti rọrín ó sì ti wẹ̀ ó wá jókòó ó sì fẹ̀yìntì lórí àga aláṣọ kan nípàlọ́ rẹ̀ tìmùtìmù aláwọ̀ kan tí àwọn oníṣọ̀nà fi àwòrán oríṣiríṣi dára sí lára wà níwájú rẹ̀ ó gbé ẹsẹ̀ méjèèjì lé ó dijú ọlọ aṣọ àrán alárànbarà kan báyìí mọ́dé kọ̀wẹ̀wò bẹ́ẹ̀ ni ọ̀bọ ṣòkòtò ọjọ́ tá a bá sọnù gágá lára ẹni ọ̀yá ó ń dobì ó ń mu sìgá rẹ̀ láì yájú a kì í taná mọ́nà fún un kọ̀yà sí ìwé ìròyìn gbogbo tó wà lórí tábìlì nítòsí ọ̀dọ̀ rẹ̀ kò fọkàn sí rédíò tí ń ké tantan lára ògiri ó ṣàǹfààní fún sìgá sátàrí bó bá yọ ọ́ nímú àtúnjáde lẹ́nu bẹ́ẹ̀ ló ń dodo wùyànwùyàn lẹ́nu bí ẹni tí ń jẹṣu ṣùgbọ́n kò yájú ẹnìkan wọlé dé Lápàdé rò pé ẹni tí òun rán lọ́kà ni ọ̀yájú ó sì rí pé Tàfá ni ó tún pajú dé nítorí ebi kì í wọnú kí ọ̀rọ̀ mìíràn wọ̀ Tàfá dé iwájú rẹ̀ ó fi ẹsẹ̀ jẹ́lẹ̀ gbù ó fi gìgísẹ̀ méjì lu ara wọn gidigidi ó sì bẹ́rí bí ọlọ́pàá ó ní ẹ̀ka rọ̀ṣà mo ti jí pírílólógó jí ẹnìkan kì í bọ́kùnrin ẹyẹ lórí ìtẹ́ mo sì jíire pẹ̀lú mi Tàfá Ìgìrìpá ọmọ Láwálé Àjàó àrùn ọmọ òkè olóòkun mo jayé ayé sì fẹ́ ìlú mọ́ mi lẹ́nu sàmárì kì í gùn gbá ẹni tó máa yé jẹ kì í gàgbọ́n jayéjayé lèmi ń tèmi o mo mọwọ́ wẹ̀ ni mo ṣe ń bá gbà jẹun ìyẹn pàtàkì ni mí ìyẹn àtàtà ni mí mo ti lọ wà jù ẹni ńlá ní síjìbò mi ọ̀tá ò rí mi gbé ṣe àṣàwò gbé kọ̀rọ̀ ìkarahun òjì orí ń fi ṣe àgùntàn wa lápàtà bíi kókó àwòmọ́júlẹ̀kùn wẹ yí òkè ìwòtá ń wà parò bíi káfí dálá orí ẹyẹ ní òpẹ́yẹ ìmẹ̀rẹ̀ o ìmẹ̀ Àjàó àró àyájímọ́ gèrèrè ìmẹ̀ ajámọ́láyà bí àìlówó lọ́wọ́ ajámọ́láyà bí okùn ṣòkòtò tó já láwùjọ ìtìjú tó tìjú ara Lápàdé ọ̀gbá mọ́ ọ̀yàjò ni ọ̀wọ́ Tàfá sí ẹlòmíràn lájẹ́ kó kínní ó sì wá ń dára rẹ̀ kì ọ̀gbọ́n bí wọ́n ti wí pé a kì í pé ara ẹni ní mísítà ẹlòmíràn ní pe ní bẹ́ẹ̀ Lápàdé tún dojú ọ̀rẹ́ rìn músẹ́ Tàfá ní à ẹ̀gá fara fún mi o ọ̀gá mi o mò ń bọ̀ náà o inú mi ló dùn débẹ̀ tìgbéraga kọ̀ tani ìbá tó máa kì mí ó jàre bí mo bá yá máa kíra mi bẹ́ẹ̀ ẹni tó bá dákẹ́ ta rẹ̀ á bá dákẹ́ tó dífá fún baálé kòkè ọ̀hún tí máa ń sun rárá kíra rẹ̀ bó bá ń ròde ilé ìpa Lápàdé lẹ́rìn ó sì rẹ́rìn kéékèé Tàfá tó ní à kí ni mò ń gbé tí mò ń gbé kí ló ń fò mí láyà rédíò kúkú ti múrin rẹ̀ kọ a ní mi ìfáyẹ ọba mi ìfẹ́ tí ìjòyè òun á gbé mi dókè àdúrà ṣòro Lápàdé ní bẹ́ẹ̀ ni kásámọ́ rògbòn àfọwọ́fà sá Tàfá ní àfọwọ́fà bẹ́ẹ̀ ti pé méjì péré lè mímọ̀ tí wọ́n ń fọwọ́ fà ìkíní ọmọ ìlànkè ìkejì sí ní tẹ̀síbíyù Ọlọ́run ní jẹ́ kọ̀ọ̀kan kó kan ẹ̀mí lọ́wọ́ ni o Ọlọ́run jẹ́ kọ̀ọ̀kan kó kan ẹ̀mí lọ́wọ́ rí mi kì í gbẹ́rù aláfọwọ́fà o Lápàdé tún rẹ́rìn dídì náà ló díjú rẹ̀ síbẹ̀ inú rẹ̀ sì dùn pé Tàfá ń dàwọn lára yá láàárọ̀ kùtùkùtù yìí ńgbà tó sì ó ní ọ̀dà o Tàfá ó tó gẹ́ẹ́ máa lọ ọ̀rọ̀ rẹ̀ kan káàárọ̀ yìí ọ̀mọ́ yẹn lórí ó jọ pé aláwàdà kan ló jírí láàárọ̀ yìí èyí tó ṣe yẹn náà sì ti tó wàá máa lọ
inú bí Tàfà ó sì jáde. Lápàdé yájú ó dìde ńlẹ̀, ó wọ yàrá lọ, ó gbé ìgò ọtí líle kan jáde ní yàrá pẹ̀lú ìfẹ́rẹ́ bẹ́tẹ̀ kan báyìí tí ò ju àtàǹpàkò ènìyàn lọ. Ó tọ́ ọtí sínú ife náà, ó sì dá gẹ̀rẹ̀gẹ̀ sẹ́nu. Ọtí náà mójú aró lọ, ó jó lẹ́nu ṣàì, ó sì lágàràgà sísàlẹ̀ lọ́nà fún rẹ̀. Ó ń lọ wọ́ọ́rọ́wọ́ nínú okun rẹ̀ lọ́hùn-ún kó máa dúró de àmàlà nísàlẹ̀ lọ́hùn-ún. Asáré tètè kò ní kọjá lé, bẹ́ẹ̀ ni arìngbèrè ní sùn sọ́nà. Lápàdé náwó mọ́ kan nínú àwọn ìwé ìròyìn orí tábìlì, ó sì bẹ̀rẹ̀ sí ká. Kò sí nǹkan tó kankan níbẹ̀ rárá níbẹ̀ tààrà, àfi ìròyìn àwọn ọlọ́pàá lásán. Kásá sọ pé òun nìkan ló gba gbogbo ìwé ìròyìn náà láti wájú dé ẹ̀yìn. Òní nìkan sì kọ́, bẹ́ẹ̀ ló kúkú ti rí láti bí oṣù 6 sẹ́yìn. Kò lè jọ ẹnikẹ́ni lójú mọ́, kò sì wo èèyàn kà. Àwọn ọlọ́ṣà náà ń fọ́fi gbà, wọ́n ń dágbéra, wọ́n ń dáná lọ́sàn-án, wọ́n ń dáná lóru. Ńgbà mìíràn wọ́n tilẹ̀ mọ́ kọ̀wé sí onílé pé àwọn ń bọ̀ wá jà lólè ní ọjọ́ báyìí kó máa múra sílẹ̀ de àwọn. Bí èèyàn pé 40 tí wọ́n jọ ń lọ lọ́nà, ó lè dá wọn lọ́nà. Ká má ṣẹ̀ṣẹ̀ sọ ìgbà tí èèyàn bá dárìn. Bí wọ́n ti ń fọ́lé ni wọ́n ń sá ni wọ́n ń sò pàǹpá. Bí wọ́n ti ń kó ṣọ́ọ̀ṣì ni wọ́n ń kó mọ́ṣáláṣí. Wọ́n ń kẹ́rù nílé adájọ́ kóòtù. Wọ́n ń wọ ààfin ọba jalè. Tilé ìwé ni pẹ̀lú. Kò séyìí tó fò wọ́n lọ́wọ́ ń bẹ̀. Àti ṣọ́ọ̀bù àti ilé ọtí, kò síbi tí wọn kì í ti runlẹ̀. Wọ́n ń jí aṣọ kó, wọ́n ń gbé góòlù onígóòlù, wọ́n á já rédíò lọ, wọ́n á kó àwo nílé, wọ́n ń ká kòkó oníkòkó lóko, wọ́n ń kábì olóbì, wọ́n ń wọ aṣọ oníṣu, wọ́n ń yàgbàdo alágbàdo, wọ́n rí ata aláta, gbogbo rẹ̀ ló ń jáde nínú ìwé ìròyìn àti lórí rédíò. Ṣùgbọ́n ọ̀rọ̀ wọn ò jọ ẹnikẹ́ni lójúmọ́. Ẹni tó bá kàn kó sùn ẹkún tó bá lè sùn, kó jẹ́ káráyé ó mẹ́ni. Ohun tí èèyàn bá ń fi ojú rẹ̀ rí nìkan ni tirẹ̀, nítorí pé kò lè sọ ohun tó ṣẹlẹ̀ sí ohun tó wà lọ́nà jíjìn. Ẹni ó bá rí àjò kó yára mọ́kàn kúrò nínú ohun tó bá fi ilẹ̀ nílé ni o. Àtàpẹ́ o, àtàdògán, ìjẹ́ olè ní gbogbo wọn. Ká fẹ́ràn ọ̀sìn ilẹ̀ sí orísun, ká má padà bá a níbẹ̀ mọ́, olè ní jẹ́ bẹ́ẹ̀. Nítorí iná tí ọ̀làwọ̀ kò lè gun òkè odò. Bí èèyàn wọ aṣọ dáadáa sọ́rùn, kó máa gbàdúrà ní pé kọ́ lọ ń jẹ́ kó wọ́ padà délé láì pàdé olè lọ́nà, nítorí olè lè bọ́. Tibọ́ntibọ́n ni wọ́n rìn pẹ̀lú ìfura ni gbogbo èèyàn rìn nítòsí báǹkì, nítorí kò sí ẹni tó lè sọ ìgbà tí àwọn olè lè fẹ́ fọ́ báǹkì lọ́sàn-án gangan tí ọta ìbọn máa fò bí ọfà láàrin ọjà. Kò sáàsì ẹni tó fẹ́ kọta ìbọn bá wọn. Ọ̀rọ̀ náà kà màmá gbà láàrin ìlú ọlọ́ba. Ó wá sọyè sí ìgbà tó ń fúnra òun kò tí ì fi sí ọlọ́pàá sílẹ̀. Ọjọ́ sáà ní ọjọ́ wọ̀nyẹn, ìgbà kì í lọ bí òréré, bí èrèké ni gbogbo òlù ń dòyìn gbà nígbà yẹn, tí gbogbo ayé ń gbádùn, tọkàn gbogbo ayé balẹ̀ bí ọkàn tòlótòló, ìlú tòrò bí omi àmù. Kì í ṣe pé kò kúkú sí arúfin pàápàá, ṣùgbọ́n kí wọ́n tó rúfin, ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ̀ wọ́n sẹ́kọ́. Ṣé ikú bàbá òun ló sọ ọ́ di ọ̀ranyàn fóun láti máa lọ gbé lóko, tí ó lé wá di ológòmùgòmù sí ìlú lọ́rùn. Bẹ́ẹ̀ ni àwọn kan tó ń pe ara wọn ní ọlọ́pàá ní ìlú, wọ́n sì ń gba owó oṣù. Àwọn ọlọ́pàá ọ̀hún á wá fi ẹ̀tẹ̀ sílẹ̀, wọ́n máa pa làpálàpá, wọ́n á fi àwọn àgárọ̀ ọlọ́ṣà tó ń fìtínà lólẹ̀, wọ́n máa lé ẹni tó fi kẹ̀kẹ́ gbé èèyàn kiri lọ. Lápàdé pò sí òmìnú, ó wá ronú pé kí ló tilẹ̀ kan òun níbẹ̀, kí ló kan bá dàrú nínú ọ̀rọ̀ eégún. Fálànà gbọ́ tiẹ̀, tara ẹni là á gbọ́. Èyí tó ń gbà kan rí nítòsí Ìkìrìkú ń jọ́sí, kí ni àwọn ọlọ́pàá fi san padà fún òun? Ńbọ́lọ́ ń lọ́yọ̀ òun tóun ò fi wẹ̀wọ̀n sí. Abánimádìẹ ti forúnkóbó. Àwọn ọlọ́pàá sọ ohun di abàlújẹ́ lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀, ọ̀rọ̀ tí ó yẹ kó gbòun lọ́wọ́ gbòun lẹ́sẹ̀. Bá a bá bú ènìyàn ní abẹnú yànyàn, ó sì yẹ kó lúwa rẹ̀ ọpanu rẹ̀ mọ́. Kí ni tòun ti jẹ́ tóun ó fi tó máa bẹ̀rẹ̀ sí fi mú fẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ àwọn olè? Òun fẹ́ sọ ara òun di ẹni tí wọ́n fẹ́ sun jẹ, tó lọ fi pupa ra, tó sì lọ jókòó sí ẹ̀yìn àrùn nìyẹn. Báwọn ọlọ́pàá máa ṣe o déédéé, ní wọn ò sì máa ṣe déédéé. Ṣé ẹlẹ́nu rérò lọ́sálàmù ọ̀yá ẹ̀? Kí àwọn ọlọ́pàá òde òní máa ṣe ntọ́bárò tí wọ́n bá rò gbé ọ̀tọ̀, bó ti wuni là á sì mọ̀lẹ́ ẹni. Ẹ̀bọ́ bá fẹ́ ó lè fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì. Àkókò àwọn ọlọ́pàá ìsẹ̀yìn ni wọ́n wà yìí ní tiwọn. Àyọnusọ ní tó níta bá jù lọ a kì í ṣe. Lápàdé fi ara rẹ̀ rẹ́rìn-ín, ó rí i pé inú ti yára ń bí òun nìyẹn. Ó mọ̀ pé bí òun ọ̀bá tètè padà sóko,
òun ò lè bọ́ tọrùn bọ́ ìjàgbá lórí ọ̀rọ̀ àwọn olè wọ̀nyí nítorí ojú òun kò lè máa wo rẹ́dẹ́rẹ́dẹ́ kó òun dákẹ́ kí olè máa gbérú kí òun máa wò ó kó òun máa wò wọ́n láì fọhùn kò lè rọgbọ o bẹ́ẹ̀ òun ò ní lè já kàǹkàn bọ́tí kó òun lọ́wọ́ ọgbọ́ bíi tí ọ̀bá gbọ́yìnkẹ́ inú kì í bà á jẹ́ àròkàn náà nísìnyí mú ẹkún àti ọ̀dá wá oko lọ́gbọ́dọ̀ yára gba orin tẹ́ Tàfá wọlé wá lójijì lápàdé ní wò ó Tàfá èyí fẹ́ bọ̀ nukun lọ lónìí o mo ti ń di òdebodè fọkọ́pamọ́ lọ o awòkọ ọ̀nà sàṣù mọ́ lọ kí n jàmàlà tán kí n kọrí da ọ̀nà oko ni ó tó gẹ́ Tàfá ń kọrin wípé ó fàgbádá yàtọ̀ ó kọrí sóko ó fàgbádá yàtọ̀ ó kọrí sóko ọwá ní ọ̀gá ǹjẹ́ òun lẹ dínà ìgboro ń yín lára ni àbí wọ́n sì ń lé yín nílùú ni ṣé bílé bá dàbí oko tó kó dàbí ilé ọ̀kan la fowó mú nínú rẹ̀ àbí jẹta yín náà kọ́ lẹ dé ni oko kẹ̀ lápàdé ní. èyí tí mo ṣe ń lèyàn náà lẹ́jọ́ òun iṣẹ́ lóògùn sẹ̀ ìdí iṣẹ́ ni láti mọni lọ́lẹ̀ àwọn Tàfá ni ó dá o ètí wá fẹ́ ṣe tèmi sí òjèrè o oko bo ni kémi ó kọrí sí ẹ̀kúkú ti mọ̀ mí tán pé n ò lóko n ò lọ́nà n ò mú kóró n ò mọ̀nà yẹ̀ òkúrú iṣẹ́ ìjàgbá oríṣiríṣi ni mo máa ń ṣe ọ̀gá ni mo jẹ́ nídìí ká gbààyàn létí ká lù ú gbolẹ̀ ká kan lẹ́sẹ̀ ká rí i lẹ́pa bẹ́ẹ̀ wá fi mí lẹ̀ nílé tẹ́yìn gboko lọ kí lẹ ní kémi máa ṣe nílé rí kí a máa jẹ mí láàrin ìlú ṣùgbọ́n ṣá o àṣẹ̀ṣẹ̀ wọn ológbò ní jìyà pẹpẹ títí àti kú pa ẹ máa lọ yàdí ẹ̀ ni mo jẹ tèmi náà fi dẹni ara mi mo fẹ́ tójú bọ́ná tẹ ò ní lè máa foko lílọ ṣe kùkù lájà dẹ́rù bà mí mọ́ ẹ̀rù kúkú lè bà mí mi Tàfá Ìgìrìpá àjàó àrú ọmọ láwálé àjàmọ̀ láyà bí ọ̀nà oko nínú òjò wẹ́líwẹ́lí ìmí ẹni tí wọ́n ń pè tí àti lápàdé ní ó fẹ́rẹ̀ má sí ohun tó lè fi máa kí ara rẹ̀ ṣé ti oko tí mò ń lọ yìí náà ló tó kí ara rẹ̀ sí i bọ́ bá dọ̀la tí mo kọrí oko àmọ́ wẹni tó mọ ṣàròyé báyìí hàn ẹnu kì í rọ́ ni Tàfá kọ́kọ́ dákẹ́ nígbà tó wáyé ó ní ọ̀gá ṣé ò wá fẹ́ dúró de délé mọ́ ni èyí lè sáràn níṣẹ́ àná aláná iná ló sì ṣẹ̀ṣẹ̀ rán ní sí yín pé òun róye díẹ̀díẹ̀ pé òun ti ń jàpá àwọn olè tẹ́ inú kò ń máa wá ó ṣàyẹ̀kẹ́ dúró dé kó wá fúnra ẹ̀ jíṣẹ́ fún yín lẹ́kùnrẹ́rẹ́ àṣetán màlúù níṣẹ́ o ẹnikẹ́ni kì í yan aláṣekú o ìbádúró kó wá jábọ̀ fún yín o lójú tèmi o lápàdé wá rántí délé òmìnirí ó ní mo ló tó gẹ́sẹ̀ ó kò níṣẹ́ mi wà ntọ́ bá ní là á gbọ́ bí baálé gbòǹtò ló ti wí Tàfá ní ta lè ń pè ní baálé gbòǹtò lò lápàdé ní baálé ìlú gbòǹtò lò kì í retí gbọ́ ẹjọ́ tí àwọn aráàlú rẹ̀ bá ń rò ó fún un a máa tò gbé nígbà tí wọ́n bá ń rojọ́ bí mo bá bí wípé kí ni ṣe tó tò gbé nígbà tí àwọn ń sọ̀rọ̀ àtàtà bẹ́ẹ̀ fún un a ní ohun tó bá wọn ni wọ́n ń gbọ́ yẹn èyí tó sì bá òun náà ń lò ń gbọ́ bí Délé bá padà dé ìwọ pẹ̀lú rẹ̀ ẹjọ́ yanjú tó bá bọ̀ bọ́wọ́ yóò bá wá ka ẹ̀ránṣẹ́ sí mi lóko n ò lè mú nǹkan mọ́ ohun tí mo gbá mú báyìí adẹ́tẹ̀kú ẹ̀pà wọ́n ní kò dúró gbèlè ó ní èyí tí mo fi owó rà òun ti rọ́wọ́ kó o Délé ná ọ̀rẹ́ Tàfá ojú rẹ̀ sì rẹ̀wẹ̀sì ó dákẹ́ lọ sí i ó ń wo ọ̀gá rẹ̀ tó ń mu sìgá tó sì ń jóbe lápàdé wo ọ̀rẹ́ rìn Tàfá oníkàntankàntan onípotopoto oníkànkan bẹ́ẹ̀ ni ibi ń dá lápàdé jẹ níkùn àmàlà fẹ́ dé sá èlùbọ́ oṣù ọbẹ̀ gbẹ̀gìrì ẹran àgbẹ̀ ẹ̀dọ̀ ẹran àsámi egun igẹ̀ ẹran kó wọ́n jẹ́ tán kó wọ́n mọ̀nà oko pọ̀n kó wọ́n ra sìgá dání láti ilé kó lè dínwó sí toko obì kúkú ń bẹ lọ́rùn àti sòkú lọ́rùn oko ni yóò yọ ọ̀ràn tí àwọn olè kú lọ́rùn òun oko náà ni yóò sì bóun gbọ́ bùkátà òun bó ti ń ronú báyìí ẹni tó lọ dákà wá gbé e dé ọkàn lápàdé balẹ̀ wọ́n fi ìdérè dé àwọ̀ ọkà náà ṣùgbọ́n lápàdé ń gbọ́ òórùn ọbẹ̀ gbẹ̀gìrì náà níbi tó jókòó sí pírí ló sì ìdérí páànù nù tó sì rí òkè àmàlà gẹ̀lẹ̀tì kan tó yọrí gọ́ngọ́ sókè láàrin ọbẹ̀ gbẹ̀gìrì bí erékùṣù ti yọ sókè nínú omi ó horú ooru rẹ̀ ti bìlú lápàdé ẹran kọ̀ǹdùkọ̀ǹdù yọrí nínú ọbẹ̀ náà bí ẹja tí ń lúwẹ̀ẹ́ yí erékùṣù ká
oúnjẹ tó máa yó ni ojú la ti mọ̀. Lápàdé mọ̀ wípé àmàlà náà yóò gbádùn rẹ̀ gan-an ni. Ó gbé omi ìsanwó ọ̀wẹ́wọ́ ẹnìkan kanlẹ̀kùn kókókó láti dẹ́kun níta. Bí Lápàdé ó tó lè dáhùn dàdá yọjú nù pálọ̀ ó ní bàbá ẹnìkan ń béèrè yín nísàlẹ̀. Kó tó sọ bẹ́ẹ̀ tán ẹnìkan báyìí ti tàbí ọbẹ̀ ọ̀wọ́lé omi hẹlẹhẹlẹ ó rí lulẹ̀ wọ̀ sínú àga onítìmùtìmù kan láì tilẹ̀ kí Lápàdé kó lé. Ó ń rójó pọ̀ ó ń kérora ó ń gbin ó ń mìmí ẹ̀dùn. Lápàdé ọmọ olúwa rẹ̀ rí ṣùgbọ́n ó mọ̀ pé dájúdájú nǹkan tí ọkùnrin yìí mẹ́wàá ń ṣe pẹ̀lú onítọ̀hún ní ẹ fún mi lómi mu òǹgbẹ́ngbẹ́ mi omi lọ́hùn lòun rẹ̀ tí ń wá. Kò lálẹ́ kórókó Lápàdé bomi inú òfin kan ọ̀nà ọwọ́ rẹ̀ sí àlejò náà. Ó tó mú ìdérí páànù ó dé àmàlà rẹ̀. Àṣé ohun tó nípọn bí oúnjẹ ló ń bẹ. Ọkùnrin náà hàn ife omi náà pọ́nkán ọ̀dọ̀ omi inú rẹ̀ mu tán. Ó ń dó gbùn lọ́nà fún rẹ̀. Ó sọ ife náà sílẹ̀ bí ẹni pé aha ni. Ìyẹn sì fọ́n ká létí rẹ̀. Ó ń tan yìnrìn lẹ̀. Ọkùnrin náà ò tiẹ̀ bìkítà bí fífọ́ àbí ọ̀fọ́. Ó sá ń mí lókè ni tójú rẹ̀ ti ń yí rìgìdìrìgìdì bí ojú ọ̀gà. Ojú rẹ̀ wú gbùdùgbùdùgbù bí ojú olókè ilẹ̀. Lápàdé ò tí ì bẹ̀rẹ̀ sí í béèrè ohunkóhun lọ́wọ́ rẹ̀ tó fi ń wí pé Délé rán mi báwo Ládèjì ìpàdé Ẹgbẹ́dá aago 10 owó náà ó lè ní ẹgbẹ́ mi wọ́n gún mi lọ́bẹ ẹ̀jẹ̀ ya ń túrú mò ń kú lọ. Ọ̀rọ̀ rẹ̀ ò so máa ra wọn. Ojú rẹ̀ ń kú náà sí ó sì túbọ̀ rẹ̀ ẹ́. Lápàdé súnmọ́ ó sí agbádá rẹ̀ wò ẹ̀jẹ̀ tí mo dà sí kí abẹ́ agbádá náà dàrúdàrú. Ọ̀rẹ́ gbẹdẹgbẹdẹ àmùrè kan tó wà lábẹ́ dànsíkè yìí ó dàbí ìfúnjà. Wọ́n fi bu ọgbẹ́ yànmọ̀kànyànmọ̀ kankan báyìí ni ṣùgbọ́n kò bó tán ẹ̀jẹ̀ pọ̀ púpọ̀ ó ń dà yàlàyòlò. Ó dájú pé ọkùnrin náà ò lè pẹ́ kú mọ́. Ara rẹ̀ dàbí ẹni pé wọ́n da ìpọ́n sí i. Lápàdé kọ sí Tàfá ó ní Tàfá o. Tàfá sáré gìrìgìrì gòkè pẹ̀tẹ́ẹ̀sì wá sọ́dọ̀ rẹ̀ ó ní àbẹ́ ti ṣe tán nìyẹn ká sì yín lọ sọ́nà oko. Mo tètè wá padà bá àmàlà mi tí mo gbọ́ tí mo ń gbádùn lọ́wọ́. Mi bàrà ò ṣeé dì lókùn ọmọ inú ẹ̀ ló ṣeé jiyàn mo yí gbèrè dé o. Bàbá ń jẹ̀kọ́ àádárí jẹ́wọ́ o. Mo Lápàdé ní sójú ọmọ dùn ọ́ ó sì ń tò wíníwíní. Bí Tàfá ti wọlé torí ọkùnrin tọrọ bọ̀kún nú ẹ̀jẹ̀ lórí àga ọ̀yanu pọ̀ngà lọ́wọ́ ní kí leléyìí o mo rò bẹ́ẹ̀ nǹkan ara rí bàbá mi ò dárí o sọ́jà lélẹ́ yàbó lè tó nílé jímọ́ lọ́wọ́ àdúrà kan ò lè rí léyìí mọ́ o ti kọjá ṣe babaláwo àtòníṣègùn ẹ wo Lápàdé ní Tàfá ó dorí àrùn ni àánú èèyàn sí ọ ni bẹ́ẹ̀ ni ìwọ náà kì í ṣègì ṣe bí ojú ní rójú ṣàánú tẹni tó dé la rí tẹni tó dé la mọ̀ ta ni lo sẹni sọ tẹni tí ò tí ì dé wo nílẹ̀ bó ti dorí kodò bí àdán wo bẹ́ẹ̀nu rẹ̀ ti gbẹ fúrúfúrú tó ń pọ̀ kàkà Tàfá rẹ̀ rẹ̀ sí lónìí ìmọ̀ bá mi wí ọ̀gá mi ojú àánú mi ló ti fọ́ ti kàlókù sí mi lágbárí ojú àánú ti jò dànù ó kù ti kà ó kù tà tó júbọ̀ ó kù ti dẹ́rùbọ̀ ọmọ ọlọ́mọ ó kù tà yọjú sí ibi tí Lápàdé ní kò sí nǹkan kan tó lè kún ọ lójúmọ́ láyé rẹ bóyá o sì mọ̀ pé ọ̀ràn ló délẹ̀ yìí o sórí pé ọkùnrin yìí ń kó lọ nìyí mo lọ́ fẹ́ kú sí yìí rí bó bá kú sí yìí ta ni wọ́n sọ pé parí wọ́n á ní ẹni abápá lọ́wọ́ rẹ̀ náà lọ́ fapá ya àfi ká yá gbé kúrò nílé tiwa kíákíá bó ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó dárúkọ Délé ó sì tún dárúkọ ọba Ọládèjì ibì kan báyìí tí mo ní kí Délé ti máa pàdé mi nígbà tó bá fẹ́ bá mi sọ̀rọ̀ láṣìírí Délé fún àwọn olè tó ń wá nìyẹn o Ẹgbẹ́dá ló sì ti fún wọn nítorí náà ló ti fẹ́ kí n pàdé òun ní bá Ọládèjì káwá jọ lọ sẹ́gbẹ́dá iṣẹ́ tiẹ̀ ló wá kàn báyìí o sáré lọ sí títì kó lọ dá takisí kan dúró kó gbé wa lọ sí bá Ọládèjì ọmọ awo ni kó wá o ẹni tí ó lè ṣe iṣẹ́ náà ní bòńkẹ́lẹ́ ọgbẹ̀rì ò lè ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ o má sì ké sí ẹni tí ẹnu rẹ̀ le jò Tàfá já sòròsò lọ sísàlẹ̀
Lápàdé ń gbọ́ ẹsẹ̀ rẹ̀ lọ ó sì ń gbọ́ tó ń sọ lọ́ọ̀kan pé àmàlà mi ò ní tútù báyìí tí wọn ò sì gbùdòkèlè méjì lọ ilé yóò sì wá ríbi kú sí jò yín lọ. Lápàdé ọmọ ń dé èèyàn tó ń sọ sí Tàfá ọ̀rọ̀ àmàlà là ń sọ yìí kéèyàn fi ẹni tí ń kú lọ́ọ́lẹ̀ kó máa jàmàlà kéèyàn má tètè fọ́tẹ̀ ọ̀ràn bá ò bá tètè pè tán rókò bó bá yí dàgbà tán yọ́ mọ̀ gbẹ́bọ̀ o apá ò sì ní ka mọ́ o. Lápàdé wọ yàrá rẹ̀ lọ ó sì sọ aṣọ tó ti lọ́mọdé látàárọ̀ sórí ibùsùn ó mú ẹ̀wù ọ̀yàlà kan pẹ̀lú ṣòkòtò ẹlẹ́nu ó sì kó méjèèjì wọ̀ ó mú fìlà pẹ́rẹ́kì kan báyìí òde ilé ó tẹsẹ̀ bọ́ sálúbàtà oníbọ̀ onírọ́bà kan ó sì kó ọ̀pọ̀lọpọ̀ sìgá sínú ilé sìgá kan ó mú odidi ìsáná kan lọ́wọ́ pẹ̀lú gbogbo rẹ̀. Lẹ́yìn náà ó mú ọ̀bẹ sékélé kan lọ́wọ́ nítorí a kì í mọ̀ ṣé ìwọ ọmọ ní mọ̀mọ́ jòkè gbẹ́. Ó jáde sí pálọ̀ ó sì àwọ̀ àmàlà rẹ̀ kan ó sì yọ ẹran inú rẹ̀ jẹ lọ́kọ̀ọ̀kan fìrífìrí ọjọ́ Kolombo. Ọba mi kò dùn mí àtẹni tí ọba rárá ń kọ́ ó gbé omi ẹ̀kọ́ náà ni oúnjẹ àárọ̀ náà nìyẹn. Lápàdé fi àkísà kan nu ẹ̀jẹ̀ orí àga ó sì fi aṣọ ọkùnrin náà nu ẹ̀jẹ̀ tó dà sí lára ó nù wọ́lọ́wọ́ nígbà tó gbẹsẹ̀ Tàfá bọ̀ lókè. Tàfá ń wí pé Ọlọ́run gógó bá mi ṣe bí mo ti ń lọ nítòsí lọ́hùn ni mo pàdé takisí tí Súlè aláyìí máa ń wà òun ló bá wa gbé Táíwò lọ sílé Jàǹpákó níjọ́sí àbẹ́ ti gbàgbé Súlè lè wọ àpótí lásán ká má ṣẹ̀ṣẹ̀ sọ mọ́tò ọ̀nà ni mo pàdé rẹ o ṣé bínú ṣe rí lobì ń yẹ̀ o. Bẹ́ẹ̀ náà ni ọjọ́ kan báyìí tí Lápàdé ní ó ṣeun ìgìrìpá já wá gbé ọmọkùnrin lọ sí ká wá gbé sọ̀kalẹ̀ kọ́mọ̀kù sínú ilé wa ní ọlọ́mọ̀jẹ̀ káríbi Tàfá ni àmì àwọn èyí dìde lẹ̀ ọjọ́ ń lọ ó yá ká máa lọ. Ó bẹ̀rẹ̀ tí ọkùnrin náà abarapá ti gbogbo ayé ọkùnrin tẹnìkan ṣoṣo ọkùnrin yìí ò lè yírapo rárá bó tilẹ̀ gbóhùn tí Tàfá ń wí sí i. Tàfá fajúro kò fọkàn sí gbogbo bí ọkùnrin náà ti ń mí hùn nílẹ̀ ó jágbe mọ́ pàrà ó sì sí lábàrá lẹ́yìn ọrùn mọ́. Ọkùnrin náà yajú ojú rẹ̀ sì funfun ránran ó yí rigidérigidé bí ojú àgùntàn ó yanu bí ẹni tí yóò sọ̀rọ̀ ṣùgbọ́n ohùn rẹ̀ kò jáde ó ń jẹnu wúyẹ́wúyẹ́ lásán ni ọ̀rọ̀ wà nínú rẹ̀ ṣùgbọ́n kò lè sọ jáde. Àlátájá bá lá inú ajá ní gbè ọ̀rọ̀ gbénu ẹni rà bí ìtì ọ̀gẹ̀dẹ̀. Lápàdé mọ̀ wípé láìsí àní-àní ọlọ́jọ́ ti dé sí ọkùnrin yìí ó gbóná sí Tàfá tó ń fi kún ìdààmú aláàárẹ̀ náà. Àwọn méjèèjì wá fọwọ́ kówọ́ wọ́n sì jọ gbé ọkùnrin náà nílẹ̀ bíi wíwọ́ bíi fífà bíi títì bíi sísún wọ́n gbé dé orí àtẹ̀gùn. Ara ọkùnrin náà tutù dódó ó fẹ́rẹ̀ dàbí bíbí yìnyín. Nígbà tí wọ́n dé orí àtẹ̀gùn tán wọ́n ta kán wọ́n sì gbé ilé èjìká Tàfá. Lápàdé náà fọwọ́ ẹ́ wọ́n sì jọ ń gbé dìgbọ̀dìgbọ̀ lọ sísàlẹ̀ bí wọ́n ti ń fi ẹsẹ̀ rẹ̀ lélẹ̀ tán ni wọ́n gbé dìgbàdìgbà lọ sí ibi tí mọ́tò ti dúró dè wọ́n ń fa lọ bí ọ̀mùtí tó mutí para gbàrà tí wọ́n já títì. Lápàdé wòkè wodò kò sì dàbí ẹni pé àjòjì kankan wà ní títì ṣùgbọ́n tójú tìyẹ́ làparò fẹ́rẹ̀ ràn. Àwọn mẹ́rin kan wà lórí òpó wáyà iná nítòsí ilé Lápàdé oníṣẹ́ iná gidi ni wọ́n ní tàbí ọlọ́pàá nú. Lápàdé dá rẹ́rìn oníṣẹ́ iná a lè pe díẹ̀ nínú àwọn ọlọ́pàá ní oníṣẹ́ iná ṣùgbọ́n bó bá ti gbé ọlọ́pàá nú làwọn tó wà lórí òpó wáyà tí wọ́n wá ń ta aráyé jẹ bí àwọn tó iná ṣe ni àjẹ́ pé ẹ̀yìn abẹ́rẹ́ wọn gọ sí o. Ọwọ́ arántí orin tó fúnra òun fẹ́ràn àti máa kọ nígbà gbogbo orin àwòdì ó bẹ̀rẹ̀ sí fi ìfẹ́ kọ orin náà bí wọ́n ti rọra ń súnmọ́ takisí tó dúró dè wọ́n yìí. Àwòdì òkè ó rò pé nìkan ò rí o àwòdì òkè fífò tó fò gíga tó ga àwòdì òkè ó rò pé nìkan ò rí o àwòdì òkè. Ibi tí wọ́n ti ń fa ọkùnrin náà lọ Tàfá ní kí lè rí ọ̀gá. Lápàdé ní ìwọ máa wọlé kọ́ ọmọ ẹnu ọkọ̀. Wọ́n dé ọ̀dọ̀ ní takisí. Lápàdé ní Súlè nìyí àyímọ̀ kì í pọlọ́kọ̀ Súlè ní ẹ̀ka rọ̀ṣà àyímọ̀ ìpọlọ́kọ̀ o bó bá ti fẹ́ yíwọ́ màyà àyímọ̀ ń tèmi àbí o ìgìrìpá bí wọn bá máa yímọ̀ ni n bá ti kú lẹ́ẹ̀mẹ́tàdínláàádógójì àyímọ̀ ìpọlọ́kọ̀ sá yíyí là yí mọ́. Lápàdé ní kíkọ́ ni mímọ̀
bá mi fọwọ́ kọ ọkùnrin wọlé. Ọkùnrin tó gbọgbẹ́ náà ń gbé ojú rẹ̀ ò sì jọ tara ayé mọ́ tààrà. Súlè bá wọn fọwọ́ kún un ní tòótọ́, ó sì ní ibo là ń gbé lọ́nà. Lápàdé ní Adéọ̀yọ́ ni ó nìṣó. Ó ké sókè fatafata kí gbogbo ẹni tó wà nítòsí ó lè máa gbọ́. A kì í mẹni tí ń fetí mọ́gìrì kékulé ó lè tètè gbọ́ kóró fún toko pé a ti dí bàbọ́ tí ṣé kí odi ọ̀rẹ́ gbọ́rọ̀ la ṣe sọ níṣojú ọmọ rẹ̀. Tàkìsí sí Lápàdé àti Tàfá wà lórí ìjókòó lẹ́yìn. Wọ́n gbé aláìsàn náà sáàrin wọn, àwọn náà jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ lọ́tún lọ́sì. Lápàdé wá rọra wí jẹ́jẹ́ pé Súlè, Adéọ̀yọ́ kọ́ là ń lọ o. Ẹ̀tàn ni mo fìyẹn ṣe fún ẹni tó lè máa gbọ́ o, torí a kì í mọ ibi tí olófòfò lè sápamọ́ sí, ọ̀nà wo là ń lọ o. Máa nìṣó ǹgbọ́n máa tọ́ sọ́nà bá ti ń lọ. Súlè forí dáhùn, ọkọ̀ ń pa fẹ́ lọ. Wọ́n kọjá Agodi, ẹni tí wọ́n gbé lọ tutù ó tutù sí díẹ̀díẹ̀, ó ń ju àwànù díẹ̀díẹ̀. Ńgbà tó ṣe èémí rẹ̀ ọ̀já garaga mọ́, wọ́n rọ̀gbọ̀kú sára Lápàdé. Ó mí èémí akọlẹ́ẹ̀kọ̀ọ̀kan tagbára ló mí, ó ń gbé kàn. Ńgbà tó yá wọ́n dé oríta kan báyìí, títì eléruku kan já títì ọlọ́dà ń bẹ̀. Lápàdé ní kí Súlè ọ̀yà títì eléruku yìí, ọ̀nà náà dá páropáro inú pápá pẹrẹ omi. Àfigi kọ̀ọ̀kan tó wà nínú pápá yìí wọ́n ń tọ ọ̀nà yìí lọ títí wọ́n fi dé ahéré gbẹ̀rẹ̀yẹ kan báyìí. Igi aparun ni wọ́n fi ṣe ògiri ahéré náà. Ó kọjú sí títì, ìjókòó gbọọrọ kan hàn síta nínú ahéré náà. Aparun náà ni wọ́n fi ṣe, rírì ni wọ́n rí mọ́lẹ̀. Lápàdé ní kí Súlè ó dá ọkọ̀ dúró ńbẹ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ jẹ́ tó jẹ́ abarapá dì mọ́ aláìsàn náà. Wọ́n sì rọra gbé e kalẹ̀ nínú ahéré yìí. Ó hàn gbangba pé ó ti di òkú báyìí, kì í ṣe aláìsàn mọ́. Ojú rẹ̀ ti padé, kò sì mí mọ́. Wọ́n rọra gbé e kalẹ̀ bí ohun ẹlẹgẹ́, bí agbọ̀n tí àwòtán gan wà nínú rẹ̀. Súlè jáde lọ́ntì rẹ̀, kò sì pẹ́ tí mọ́tò rẹ̀ fi dáhùn ní títì. Òórùn ẹmu gba inú ilé náà kan, òórùn ẹmu tó ti kan bóbó. Gbogbo inú ahéré náà bu tátá bí ibi tí èèyàn kì í dé tó bẹ́ẹ̀. Ó sáà ti tó ọjọ́ mẹ́ta kan tí ẹnikẹ́ni wọ inú rẹ̀ kẹ́yìn. Lápàdé wo inú ahéré náà yípo, kò sì rí àmì kankan pé Délé ti dé. Ó ní Tàfá, níbi tí mo ní èmi àti Délé gbé ń pàdé nìyí o. Bàbá ní nǹkan pàtàkì láti bára wa sọ láṣìírí. Àbàyè ni wọ́n ń pè ní Báwoládèjì, nítorí pé níhìn lára ìlà kan tó ń jẹ́ Ládèjì ti dẹ́mu tẹ́lẹ̀, tí àwọn obìnrin ẹlẹ́mu fi ti mọ wá rú lọ sí Ìbàdàn láti yìn. Ṣùgbọ́n nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pẹ tó ń dá nìyí kò sun tó nǹkan mọ́, ó ti kó lọ sí ibòmíràn. Aago mẹ́wàá ni Délé ní ká pàdé òní àyín gẹ́gẹ́ bí iṣẹ́ tí aláìsí ń jẹ́ fún wa lẹ́ẹ̀kan. Nítorí náà ká máa retí Délé, kò lè pẹ́ mọ́ tí yóò fi dé, torí aago 9 ti kọjá, kò lè pẹ́ jọjọ mọ́ tí yóò fi kàn wá lára. Kó sáà jọ̀wọ́ tètè dé, kí n wí fún un pé ìwọ pẹ̀lú rẹ̀ ni yóò máa bá iṣẹ́ lọ, tí èmi ó sì kọrí sóko àárọ̀ lọ́jọ́. Kí n tètè jánà, ọjọ́ ti ń lọ. Wọ́n dúró de Délé. Ọkàn kan sọ fún Lákàdé pé Délé ò jìnnà sí wọn níbi tí wọ́n wà, ṣùgbọ́n kò sọ jáde. Délé kì í sábà ṣe àkókò. Bí ò bá nídìí ìkánjú tó ń wà yìí ni ara ṣe ń wá o. Károdò ká sùn kí ni kára lé ọmọ mu. Tàfá ní Délé mà sì ti lè dé o, kó ti dóde wá títí kó sì ti lọ. Bóyá rú ìpàdé ẹgbẹ́ dá ń ló pè láago 10 o, tó sì ránṣẹ́ látàárọ̀ o. Oníṣẹ́ rẹ̀ ò tètè ráàyè lọ́dọ̀ wa o, nítorí àwọn tó ń lé o. Àwọn oníṣẹ́ ibi tó kún bí ẹran ọdún yìí. Délé ṣe mà lè mọ̀ pé wọ́n lọ pàdé rẹ̀ lọ́nà. Òun lè ti dé bí kò ti retí kò sì ti lọ. Bóyá ó sì rí àwọn tó gún ọ̀rẹ́ rẹ̀ lọ́bẹ tó sì sá lọ́ntì Lápàdé ní bóyá ní gbogbo yẹn. A mú sùúrù, aago 10 ọ̀sán àti ìlú ó dé tán báyìí. Tàfá ní bẹ́ẹ̀ ni, àgbà tó ní sùúrù ń gbogbo lónìí o. Sùúrù sì ni bàbá ìwà. Àfi pé òkèlè méjì péré ni mo bù nínú àmàlà mi kẹ́ tó pè mí lẹ́ẹ̀kan o. Ìgbésẹ̀ ń lọ mi nínú gan ni o, ṣùgbọ́n sùúrù lè ṣe òkúta jiná. Lápàdé ò fetí sí ọ̀rọ̀ Tàfá tó bẹ́ẹ̀ mọ́. Àfi bó ti gbọ́ tí Tàfá kọrin pé ọjọ́ kan ń bọ̀ tí Tàfá ó pẹran, tọ́pọ̀ lọ́ọ́ gbẹran tíyàwó ọ̀nà ta tí kò ní jẹ́ níbẹ̀. Pàwọ́ ní wọ́n máa dùn àdùnfọwọ́ tó nojú, pàwọ́ ní wọ́n máa dùn àdùnfọwọ́ òsì nojú, pàwọ́ ní wọ́n máa dùn. Bí Tàfá ti ń kọrin yìí
Lápàdé rántí ìgbà tó obìnrin kan ṣe àṣemáṣe tí wọ́n sọ pé Ifá gbẹran lọ́wọ́ rẹ̀. Obìnrin náà ló ṣe ẹran náà ṣùgbọ́n wọ́n tilẹ̀ jẹ́ kó tó omi tó ró rẹ̀ wò ká tó sọ pé yóò jẹ́ nínú ẹran. Orin tí wọ́n kọ fún obìnrin náà lọ́jọ́ náà lọ́hùn ni Tàfá kọ tó ṣe ń jòyè. Tàfá parí eré rẹ̀ báyìí, ọ̀gá mi o, ìgbẹ́ tí ń gbọ̀n mí o, mò ń lọ yọ ẹrù díẹ̀ o. Kọ́rọ́ tó yọ sẹ́yìn ahéré tó sì wọnú ìgbẹ́ lọ. Lápàdé lóṣù tí òkú tó wà nílẹ̀. Ẹ̀jẹ̀ ti tún rin jáde sára agbádá rẹ̀ náà. Ó mú un sùnsùn ó sì ti ń sì. Lápàdé yẹ gbogbo ara rẹ̀ wò yípoyípo. Ó wọnú agbádá rẹ̀ náà wò. Ó bá ọ̀pọ̀lọpọ̀ owó nínú àpò kan bẹ̀. Kìkì owó kọ́rẹ́nsì pupa ni ó tuntun ó tò ménéméné. Ó wu ènìyàn. Ọ̀nà méjì ni wọ́n dì í sí. Lápàdé mú ìdì kan ọjà ìwé tẹ́rẹ́ tí wọ́n fi dì í ọ̀kà wò. Ó sì bá 40 níbẹ̀. Ìyẹn ni pé àpò owó 4 ìdì méjèèjì á wá jẹ́ àpò 8 àyànrán owó. Kò sí nǹkan kan mìíràn lára ọkùnrin náà rárá. Lápàdé kó owó yìí sí àpò ara rẹ̀. Orí ẹni eégún lé lọ ọ̀fà lọ́bẹ̀lá. Ọlọ́fẹ́ jèrè arọ́ọ̀run ń bọ̀ wá síbẹ̀ láyé ni. Ńbo lọkùnrin ti rówó tọ̀pọ̀ tó báyìí. Kí Délé ó dé sá kó wá ṣàlàyé. Bí ó sì ṣàlàyé ìwádìí rẹ̀ á rọrùn. Bóyá Délé sì ní kókó owó yìí fún un tẹ́lẹ̀ ni. Ńgbà tó bá dé gbogbo rẹ̀ ní ó lójú. Lápàdé gbọ́ igbe Tàfá lọ́ọ̀kan nínú pápá lọ́hùn. Ó gbọ́ pé ọ̀gá mi o, ẹ máa bọ̀ o, ẹ máa sáré bọ̀, ẹ wá wo tí mo rí o, ó ti ṣẹlẹ̀ níbí o, agbádá ti gbiná, ó ti ṣẹlẹ̀ o, ẹ máa bọ̀ o. Lápàdé sọ ẹ̀wù òkú náà tó mú dání sílẹ̀. Ó sì sáré jànàjànà lọ sọ́nà ọ̀dọ̀ Tàfá. Tàfá ń fò sókè làìlàì bí ẹni tó bọ́ sínú ìtà. Bí Lápàdé ti dé ọ̀dọ̀ rẹ̀ lórí ẹnìkan tó sùn gbọ́rọ́ lẹ̀, onítọ̀ ń dojú bolẹ̀ ni. Àwọn ìsìn ọdẹ sì dọ̀yìn káàtàrí rẹ̀. Ńgbà tí Lápàdé súnmọ́ dáadáa, ó rí pé ọgbẹ́ ńlá kan wà ní ìpàkọ́ olúwa rẹ̀. Àwọn ìsìn ṣeéṣe wọ̀nyí yí ká. Ó sì dájú pé olúwa rẹ̀ ti kú. Lápàdé òwú lẹ́ẹ̀mejì tó fi mọ̀ pé Délé ni. Nítorí ẹ̀wù tó wọ̀ sọ́rùn àti gbogbo ìrísí rẹ̀ pátápátá tẹ̀wù tí ṣòkòtò ti Délé ni. Àdá kan wà nílẹ̀, kìkì ẹ̀jẹ̀ ní ara rẹ̀. Ẹ̀jẹ̀ ìpàkọ́ Délé ti kó irun jọ, ó sì ti dì. Ẹ̀jẹ̀ ara àdá ti dúdú ṣùgbọ́n kò tí ì gbẹ tán. Tàfá ní ọ̀rọ̀ ló bá mo kó mo rò wá o. Ohun ojú mi rí nìyí o. Òkú kan tó nìyí báyìí o. Ọ̀kan ló wà nínú ayéré yẹn o. Àmẹ́yẹ tó sunwọ́ o. Àwọn ságbẹ́ságbẹ́ ló pa àwọn méjèèjì o. Wọ́n sì wá tì wọ́n sí wa lọ́rùn. Wàhálà tí wọ́n nìyẹn ṣá o. Wèrè làwọn tó ń pa wọ́n o. Wàhálà rẹ̀ ni yóò sì pa wọ́n náà. Wàhálà ń pànìyàn. Lápàdé ọmọ tó lè fi dá Tàfá lóhùn. Bóyá wèrè kan lọ́jà tó ń pa àwọn èèyàn kiri báyìí ṣùgbọ́n kò dájú. Ọ̀rọ̀ yìí jẹmọ́ àwọn olè tí Délé tọpa lọ. Bó ṣe sọ mọ́ ara wọn ni kò tí ì hàn. Kí ènìyàn kan máa kú sílẹ̀ kiri bí adìẹ ojú títì báyìí. Adégbáránkú gan ò lè máa kú sílẹ̀ tó báyìí. Lápàdé bẹ̀rẹ̀ tí òkú Délé ó yiri rẹ̀ wò. Ó tún bá ọgbẹ́ mìíràn níwájú rẹ̀. Ńgbà tó kọjú rẹ̀ sókè, Tàfá kígbe lójijì pé yéè Délé ni. Ṣé Délé ti ń dúró dè wá ti pẹ́? Tá à ń sọ pé kò tí ì dé, ṣó ti dé? Wọ́n ti sá apani ẹ wò. Òun àti tẹ̀ẹ̀kan ni wọ́n jọ sálàdá pọ̀. Tíyẹn òkú tiẹ̀ tó sáré wá sọ fún kò wá tán báyìí. Ọ̀rọ̀ tẹgbẹ́dá ò wá di kése báyìí. Tínú mi sì ti ń dùn sílẹ̀ pé n ó rí iṣẹ́ ṣe lẹ́gbẹ́dá. Ọ̀rọ̀ ọ̀nà wa dórí ọ̀pẹ́pẹ́. Gbọ́láli bọ́nà ìyẹ̀wò já. Kò ṣiṣẹ́ fún mi mọ́ nìyẹn. Mo sì sọ̀rẹ́ńdà. Mo bomi sùúrù mu. Dídákẹ́ tí Lápàdé dákẹ́ sí gbogbo tí Tàfá ń sọ nítorí ọ̀rọ̀ rẹ̀ pèsè jẹ. Inú Lápàdé bàjẹ́ kọjá àlà nítorí ikú Délé. Ó kàánú gidigidi, omi sì ń dà pòròpòrò lójú rẹ̀. Ọwọ́ àwọn olè yìí sì wá tẹ Délé. Ọdẹ ọ̀pẹran mọ́ ẹran lọ́wọ́ àpọ̀dẹ kò burú o. Ẹ̀yin olè bọ́ bá dáa bí ò bá dára ọ̀dọ̀ọ̀dọ̀ Ọlọ́run ká gba bọ́lọ̀ ti wé. Lápàdé tó wo Tàfá kò lè sọ bọ́ńbà akẹ́dùn ni tàbí ó fòun rẹ́rìn-ín pé òun sunkún nítorí ikú Délé. Bẹ́ẹ̀ Tàfá mọ Délé dáadáa, kò sì tilẹ̀ kẹ́dùn ọlọ́ọ̀nì ní pé Délé kú. Bí ara Tàfá ti yí ní ọkàn rẹ̀ náà yí. Ojú àánú rẹ̀ ti fọ́ lóòótọ́, tìkà nìkan ló kù. Ṣùgbọ́n bóyá kò mọ̀ ni pé ikú ti ń pojú gbẹ̀ ni òwe ló ń pa á fún ni.
Délé ni wọ́n pa báyìí o, wọ́n sì pẹ́ nìkan tí Délé tó rán sí òun, wọn ò ní ṣàìtọpa onítọ̀hún Délé òun láàárọ̀ yẹn. Àárín ìlú tọ́jẹ́ ni ó jẹ́ kí wọ́n tẹ̀lé. ọ̀rẹ́ ta fi nà yálé ó wà ní kọ̀rọ̀ yàrá ìyàwó òun gan ọmọ sọ́ra lókù. Igi gangan mọ́gbọ̀n mi lójú òkèrè láti sọ ẹni tọ́yáwó sì lògùn gbè kí àwọn oníṣẹ́ ibi yóò tó bẹ̀rẹ̀ sí wà òun gan ni yóò kọ́kọ́ máa wá wọn kiri tóun ó sì kó wọn lé ọlọ́pàá lọ́wọ́ nítorí pé bó bá ṣàwọn lọ́kọ́ rí òun wọn ò ní rówó láti pa òun nínú kóńgó mú wọn tàbí kí wọ́n mú òun ọ̀ká sọ̀kan bẹ̀. Ó rò ó pé à ń lọ sóko ti kúrò níbẹ̀ báyìí ṣá o, iṣẹ́ tó kù ni láti fín àwọn arúfin wọ̀nyí jáde nínú sa wọn níbikíbi yòówù tí wọ́n lè sá pamọ́ sí. Ọmọ tó bá ní ìyá wọn ò ní sùn òun náà ò ní fojú borùn. Àyà bẹ́lẹ̀ ó bẹ́ sáré ni ọ̀rọ̀ náà ń sì ní láti jẹ́ nítorí pé afọwọ́fọnà kì í dúró rojọ́. Ènìyàn sáà lè dáàrin ìjà lọ kó jókòó kalẹ̀. Iṣẹ́ náà ní láti bẹ̀rẹ̀ kíákíá ni kó sì máa lọ gẹ́gẹ́. Délé ti fi ẹsẹ̀ lé ọ̀nà nípa dídárúkọ Ẹgbẹ́dá. Ó ti sọ fún òun pé ìpàdé kan yóò wà níbẹ̀. Ìpàdé yìí yóò sì jẹ mọ́ ọ̀rọ̀ àwọn olè náà. Kò mọ ibi tí ìpàdé náà yóò ti wá ní Ẹgbẹ́dá, ṣùgbọ́n nígbà tó ń bá dé Ẹgbẹ́dá ìyókù kò ní ṣòro. Bóun ó ti kó yóò fi ara rẹ̀ hàn. Ìtọ́sọ́nà ńlá ni Délé ti fún ọ yìí. Ó tó yiri Délé wò, ó yẹ gbogbo ara rẹ̀ wò. Obì jọ́bì kò sí lápò rẹ̀. Ìpìnlẹ̀ ló kéré jù nínú owó kò sí nínú àpò rẹ̀. Délé kì í rìn báyìí. Àwọn tó pa ló ti kó gbogbo tí wọ́n bá lára rẹ̀ yẹ̀ wò. Wọ́n gba gbogbo ara rẹ̀ lúlú. Ọmọ tókàn ojú ẹsẹ̀ kúnlẹ̀ falafala ń bẹ̀. Wọ́n tẹ gbogbo koríko àyíká bẹ̀ mọ́lẹ̀ gùdùgùdù. Lápàdé tajú kan ó sì rí ìwé pélébé kan báyìí tí afẹ́fẹ́ ń fẹ́ bí àsíá lára pàǹtíìrì kan báyìí tó bà sí. Ọlọ́mú ìwé náà ó sì rí i pé wọ́n kọ nǹkan sí i lára. Ọwọ́ Délé ni pẹ̀lú kò sí àní-àní ń bẹ̀ rárá. Kì í ṣe ìbàlẹ̀ ara ni Délé fi kọ́ nítorí pé wóróworó ni ọwọ́ rẹ̀ rí. Ohun tí Lápàdé rí kà nìyí. Oyèníyì Sẹ́ríkí 3000 àti gba 1800, Kúnlé 800, èmi 1000, ó wá kù 1200 fún Lápàdé. Ìpàdé Ẹgbẹ́dá aago 10 àárọ̀ ilé Oyèníyì Sẹ́ríkí ojú ọ̀nà -- ìwé náà fàyà ń sàlẹ̀ eléyìí. Wọ́n hàn pé ohun tí wọ́n kọ sí ìwé náà jù báyìí lọ ṣùgbọ́n ìyókù ò sí ń bẹ̀. Àdìtú pátápátá sì ni ọ̀wé èyí tó wà níbẹ̀ yìí gan. Lápàdé bẹ̀rẹ̀ sí tú kíákíá ọpẹ́ púpọ̀ kó tó rójú rẹ̀ ṣùgbọ́n ńgbà tó rí i tán ó yà á lẹ́nu pé ó rọrùn tó bẹ́ẹ̀. Iṣẹ́ náà ò rójú. Bí Délé kò tilẹ̀ kú kò lè sọ jù báyìí náà lọ. Túmọ̀ tí Lápàdé fún ìwé náà ni pé Délé kó fèrè owó kan lọ́wọ́ àwọn olè kan tí ń jẹ Oyèníyì Sẹ́ríkí tó ń gbé ilé kan l'Ẹ́gbẹ́dá. Owó náà sì jẹ́ 3000. Délé ti rí 1800 gbà nínú owó náà. Ó sì pín sí méjì, 800 fún Kúnlé àti 1000 fún ara rẹ̀ pẹ̀lú àníyàn pé ńgbà tó ń bá rí 1200 yókù gbà tí òun Lápàdé ni yóò jẹ́. Bóyá iṣẹ́ tí ẹni tó kú ń jẹ́ fún òun nínú ilé láàárọ̀ nìyẹn. Ọ̀rọ̀ náà rọra ń lójú bọ̀. Ohun tuntun kan tí Lápàdé rí nínú ìwé náà ni pé ilé ẹnìkan tí ń jẹ Oyèníyì Sẹ́ríkí ni wọ́n ti ṣe ìpàdé àwọn olè náà ní Ẹgbẹ́dá. Ṣùgbọ́n ìwé náà kò júwe ilé Sẹ́ríkí yìí. Ọ̀wé èyí tó sọ yìí náà ti tó sáà. Ọgbọ́n orí lòun fi gbé yòókù. Ṣùgbọ́n ta ni Kúnlé tó mú 800 náírà dání? Àbí ó lè jẹ́ ẹni tó kú sínú takisí lẹ́ẹ̀kan. Òun náà ni yóò tilẹ̀ ṣe nítorí pé owó tó ń bá lọ́wọ́ rẹ̀ jẹ́ 800 náírà tí Délé ní òun fún un. Kí ni ṣe táwọn tó sá lọ́gbẹ́ kò gba owó náà lọ́wọ́ rẹ̀? Kò sáà sí àpò 10 ti Délé lára rẹ̀ mọ́. Bóyá Délé ló sì ti kó tiẹ̀ pamọ́ sí ibòmíràn. Àpò 12 kan sì tún wà lọ́wọ́ Sẹ́ríkí lọ́hùn tí wọn ò tí ì rí gbà. Iṣẹ́ di dandan nìyẹn o nítorí owó tó wà lọ́hùn yẹn kì í ṣe èyí téèyàn lè fẹ́lẹ̀ bẹ́ẹ̀. Gbígbà ni owó náà láì ṣẹ́kọ́bọ̀ kankan kù sọ́wọ́ àwọn ọlọ́ṣà náà. Lọ́nà kínní àwọn ọlọ́ṣà pa Délé àti Kúnlé wọn ò gbọ́dọ̀ mú jẹ. Òun ní láti wá wọn rí ni. Lọ́nà kẹta níbi tí owó ọwọ́ Délé wà òun ní láti rí i lọ́nà kẹrin òun ó ṣe iṣẹ́ àánú. Òun ó kó gbogbo owó tó ń bá rí gbà nínú owó yìí fún àwọn ọmọ òkú kí ìyà ọmọ bá jẹ wọ́n gbé. Lóòótọ́ ni wọ́n sọ pé a kì í ta
ẹrú tí a kò bá tí ì mú ṣùgbọ́n ó pinnu pé bóun ó ti ṣe owó náà nígbà tóun bá ti kó jọ nìyẹn òun ò ní gbà kí ìyá máa jẹ ọmọ òkú ọ̀run lójú òun bí ó ti ń bá ìrònú yìí lọ ó bẹ̀rẹ̀ sí gbọ́ ẹsẹ̀ nìkan tí ń rìn lọ nítòsí ó wá ṣàkíyèsí pé ọ̀nà làgbẹ́ kan wà lẹ́bàá ibi tí àwọn dúró sí bàbá ọdẹ kan sì ń tọ ọ̀nà làgbẹ́ náà bọ̀ sọ́nà ọ̀dọ̀ àwọn bàbá ọdẹ yìí sun ìdálá lọ́ọ̀kan lọ́hùn ó yàn án bọ̀ bí ẹnìkan tí ọkàn rẹ̀ balẹ̀ pátápátá tí nǹkan kan kò lè fò láyà ó yan bí ọlọ́lá ìbọn sakabùlà kan wà léjìká rẹ̀ àkọ́ àdágbọ̀rọ̀ kan sì ń fò lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìkòkò tábà kan ń rò ìfín lẹ́nu rẹ̀ aṣọ ọdẹ gan lọ́wọ́ kíjìpá àti ṣòkòtò àti ẹ̀wù pínpínpínpín sì ní aṣọ náà ó ń dàsán lọ́wọ́ ẹ̀jẹ̀ ẹranko àtọdúnmọdún gbogbo sálúbàtà aláwọ̀ ń dún lẹ́sẹ̀ rẹ̀ níbi tí bàbá ọdẹ yìí wà kò ju ogójì ẹsẹ̀ bàtà sí ọ̀dọ̀ àwọn lápàdé ó ń kọjá lọ ní tirẹ̀ ó wọ ọ̀dọ̀ wọn fẹ́rẹ́ lásán lẹ́ẹ̀kan ṣoṣo kò tilẹ̀ já tiwọn kúnra rárá bó tiẹ̀ wọlẹ̀ koríko kò lè jẹ́ kí ó rí òkú tó wà nílẹ̀ lọ́dọ̀ wọn ẹ̀ẹ̀kan yàrìyàrì ó wà ní gbogbo ilẹ̀ káàkiri òórùn tábà ń já fíkánfíkán bí ẹ̀fúùfù ti gbé e dé ọ̀dọ̀ àwọn lápàdé ó sì jẹ́ kí ó rántí pé tábà mú lẹ́nu púpọ̀ ju sìgá lọ ó tilẹ̀ jó lápàdé ní mọ́tò bẹ́ẹ̀ tó fi sí pìnsìn bàbá ọdẹ náà kò tilẹ̀ wẹ̀yìn tàbí kí ó kí pẹ̀lẹ́ ó ń bá ọ̀nà tirẹ̀ lọ sọ́nà ojú títì níwájú bá o mọ́tò kan kọjá lọ ní títì lọ́hùn bàbá ọdẹ yìí kúkú ṣe kò ń gẹ̀rẹ́ ni bí ẹni pé ó ń lọ pàdé rẹ̀ tẹ́lẹ̀ mọ́tò náà dúró níwájú bá o kọ̀pẹ́ tí lápàdé fi ń gbọ́ ohùn àwọn tó wà nínú rẹ̀ lápàdé yára fa tàfá lọ́wọ́ wọ́n sì sáré bọ́ sẹ́yìn igi ìgbà kan báyìí wọ́n fi bojú ọ̀nà wọn jìn díẹ̀ sí títì báyìí ṣùgbọ́n wọ́n ń gbọ́ ọ̀rọ̀ tí àwọn tó wà lọ́hùn sọ ketekete bàbá yìí dúró ẹ ǹlẹ́ o kà sí nǹkan o sí abaládèjì nìyí báwo ládèjì náà lẹ́dẹ̀ yìí àmọ́kọ̀ọ́dẹ mo ní ìmọ̀ o kí ni wọ́n ṣe ní tí mò ń ṣe níbo oko mílẹ̀ ń wò lọ́ọ̀kan o oko ẹ̀gẹ́ ọ̀kan o bàbá wa sì lè rú ìfẹ́ tí ń rú lọ́ọ̀kan o wọn kí ni rọ́dà ń gbè làkùkọ́ ti kọ́ tẹ́ ẹ gbọ́ o òpùrọ́ ni ọ́ ìrọ́ ló ń pa ìwọ lọ́dẹ tí lápàdé òdúró gbọ́ mọ́ ó tètè fura pé àwọn ọlọ́pàá ló ń bá bàbá ọdẹ náà sọ̀rọ̀ yìí wọ́n sì ti yá a gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ ń bí ó ní tàfá àwọn apànìyàn wọ̀nyí sì fúnra wọn ránṣẹ́ sí àwọn ọlọ́pàá kí wọ́n lè rí òkú délé wọ́n á ní nígbà tí àwọn ọlọ́pàá bá gbọ́ àwa náà ò ní pẹ́ gbọ́ ẹ̀rọ àsì wá ti bẹ̀bà wá tó bẹ̀rẹ̀ tí a kò ní fẹ́ tọpa àwọn mọ́ ńgbà tá a bá mọ̀ pé ọ̀rọ̀ tó lè la ikú lọ ni pé kì í ṣe ọ̀rọ̀ eré wọ́n mọ̀ pé yóò pẹ́ kí àwọn ọlọ́pàá ó tó mẹni tọpa délé ẹ̀rọ àsì bẹ̀rẹ̀ sí àwọn náà bà àwọn aráàlú á sì máa gbérún bí gbogbo nǹkan bá wá dà di rúdurùdu báyìí tí ìdààmú ká gbogbo ayé tí ìdààmú bá gbogbo ayé àwọn olè á wá ráàyè máa ṣiṣẹ́ wọn lọ ní pẹrẹu pẹ̀lú ìrọ̀rùn àbí kí ni ìwọ́rò tàbá ní bó bá ṣe àwọn olè ló sí àwọn ọlọ́gbàá ní gbẹ́rẹ́ ìpàkọ́ bẹ́ẹ̀ ti sọ ajípa yìí máa gbà wọ́n o wọ́n kúkú láyà wọ́n lè lọ tààrà síwájú tẹ̀sán àwọn ọlọ́pàá kí wọ́n lọ sọ̀wé kan sílẹ̀ níbẹ̀ kí wọ́n kọ sínú ìwé náà pé káwọn ọlọ́pàá lọ gbé òkú kan báyìí níbi báyìí kí ló ń di egbò lọ́wọ́ tí ò ní lè sọmi kò tó sẹ́ lọ́wọ́ wọn lápàdé ní àánú bàbá ọdẹ yẹn ò sí ọ́ ó ní láti jẹ́ pé àwọn olè náà rí ńgbà tí wọ́n pa délé wọ́n sì purọ́ mọ́ bàbá yìí pò ń lọ́pa nítorí ọ̀rọ̀ tí wọ́n gbọ́ lẹ́nu àwọn ọlọ́pàá sí bàbá yẹn ọ̀dà wọ́n ti sọ òkú délé mọ́ bàbá oní bàbá lọ́rùn bàbá yìí ó jìyà gan ni o lórí ọ̀rọ̀ tí ọmọ nǹkan kan pa rẹ̀ báwọn ọlọ́pàá ó ti dààmú rẹ̀ tó mo mọ ìwà ara ilé mi kì í sáà sí ibú àwọn kan wà tí ọlọ́run dá ẹran ìyàmọ́ lára tí bàbá ìpeléke bórí rẹ̀ bá ṣe é ni kò fi ní kú sórí ọ̀rọ̀ yìí tàfá ní àwórí rẹ̀ ló wá jìyà ní tiẹ̀ bí ò bá wá jìyà láyé ìbá má bọ́ sínú páńpẹ́ ọlọ́pàá orí rẹ̀ náà sì tó lè yọ báṣá o orí tí yóò gbé ni kì í tó kẹlẹ̀bọ̀ inú lápàdé ìbálẹ̀ dùn bó bá lè yọjú sí wọn kó sì ṣe àlàyé tó lè fa bàbá ìyọkù nínú ọ̀ràn nítorí báwọn ọlọ́pàá bá ti fà á sínú àgọ́ wọn wọn ò ní fojú bọ̀rọ̀ fílẹ̀ ó wá mọ̀ pé ẹni tó bá yọjú sí wọn ń fa ọ̀ràn lẹ́sẹ̀ òun ló sì fẹ́ kó bá ara rẹ̀ wèrè nìkan ló lè ṣe bẹ́ẹ̀ wọn ò jẹ́ jẹ ọṣẹ nítòun
kó wọ́n wá fògèrè fọ́sọ báwọn ọlọ́pàá bá ti fi òtẹ́lẹ̀ pé bàbá ọdẹ yìí lọ́pàá délé kò sí ẹni tó lè gbàálẹ̀ lọ́wọ́ wọn kàkà kí wọ́n sọ bàbá náà sílẹ̀ wọ́n yà lè mú ẹni tó fẹ́ yọ ọ́ kí wọ́n fi kún bàbá ọdẹ náà ní ìyá wa di méjì ìyá bí ìyá sàdámọ́kún ikú lọ àdánù ní ọlọ́run bá ti kọ́ pé bàbá yìí yóò jìyà ju ti ọmọ tí ò níyà kí kóòtù tó dálẹ̀ bí orí bá sì takò ó lè bá ibẹ̀ lọ sálùkì àmọ́ nítorí náà ó kúkú sàn fún ẹni tó bá ń gbèrò àti dá bàbá náà sílẹ̀ láti tètè wádìí òótọ́ ọ̀rọ̀ náà nípa wíwá àwọn apààyàn náà láwárí kí ó sì kó lé àwọn ọlọ́pàá lọ́wọ́ jù pé kí wọ́n fẹ́ fi ẹnu lásán dálẹ̀ lọ kí wọ́n má jẹ ìyà tí orí rẹ̀ wá jẹ láyé ná nígbà tí ìwádìí bá ń lọ lọ́wọ́ ohunkóhun yòówù tí àwọn ọlọ́pàá yóò bá tilẹ̀ ṣe nígbà tó bá yá wọn ò ní fẹ́ padà sí Ìbàdàn báyìí láì mú ẹnikẹ́ni dání pé òun ni wọ́n fura sí pé ó pa Délé àwọn ọ̀gá wọn kò ní gbà lápàdé tó fa tàfá wọ́n sì wá ń sá lọ jìnnàjìnnà kúrò nítòsí bá Ọládèjì wọ́n kọrí sọ́nà oko gẹ̀dú kan báyìí tí wọ́n ń wò lọ́ọ̀kan wọ́n kò kúkú sí ọ̀nà ibi tí èèyàn doríkọ tí ò ní já ojú ọ̀nà kan bó bá yá fèrè kan dófo láti ọ̀nà ẹ̀yìn bá Ọládèjì ohùn ẹnìkan tẹ̀lé fèrè náà pé ẹ̀yin méjèèjì tẹ́ ń sá lọ lọ́nà oko gẹ̀dú yẹn ẹ dúró bẹ́ẹ̀ yẹn ẹ gbọ́dọ̀ lọ o àmọ́ ẹ̀yin méjèèjì o ẹ má wulẹ̀ yọ ara yín lẹ́nu nítorí a ti fi àwọn ọlọ́pàá kan gé yín níwájú lọ́nà tẹ́ ń lọ yẹn o iwájú ilẹ̀ bá wọn bẹ́ẹ̀ bá padà sí i báyìí tá ń jẹ́ dúró òru ẹ̀ lápàdé ṣáájú tàfá tẹ̀lé wọn jọ ń jágbó lọ bí ẹranko tó dẹ̀ ń lé kójú ọmọ ríbi ẹsẹ̀ sáà lóògùn rẹ̀ wọ́n ń jágbó lọ ranto nínú ẹ̀kan láàrin ìdágbẹ́ lábẹ́ ìtàkùn lórí kùkùté lára wèrèpè lára gé ńláńlá láàrin ẹ̀gún òṣùṣù lórí gbòǹgbò lórí ọ̀gán ní bèbè ọgbọ́n wọ́n ń fokòtò kéékèèké kọjá wọ́n ń sáré lọ wọ́n ń bẹ̀rẹ̀ wọ́n ń nàró wọ́n ń lọ jájájá jùàjùà nínú ọ̀gbẹ́ bí wọ́n ti ń fẹnu kọ́lẹ̀ ni wọ́n ń yẹ̀ nígbàròkó bí wọ́n ti ń fi orí gbá ni wọ́n ń forúnkó lù nǹkan ya wọ́n lára wọ́n ń fọrùn ẹsẹ̀ rọ́ àgbà tó ń sáré ní pápá bí ò bá lé nǹkan lè nǹkan ló ń lé lápàdé àti tàfà láìpẹ́ wọ́n já ọ̀nà ìlàgbẹ́ kan wọn ò gbúròó bá Ọládèjì mọ́ ẹnikẹ́ni ò sì mọ ilé wọn bọ̀ wọ́n ń tọ ọ̀nà tí wọ́n jáyé lọ ibì kan ní yọ́sà àjá sí wọ́n rọra rìn ni wọn ò sáré mọ́ lápàdé wá ẹsẹ̀ ráàyè mu sìgá látẹ̀ kan ó sáná sí sìgá kan ó sì kan obì jẹ ìrìn gbẹdẹmukẹ ńlọkù tí wọ́n rìn ìrìn gbẹ̀fẹ̀ ìrìn dẹ̀ra kò sóhun tó le tí kì í dẹ̀ bọ́ bá yá ńgbà tó pẹ́ wọ́n já ọ̀nà títì ọ̀nà Ìbàdàn ni wọ́n farapamọ́ sí ẹ̀yìn igi ńlá kan wọ́n retí kí mọ́tò kan kọjá mọ́tò ń kọjá lọ sọ́nà Ìbàdàn lóòótọ́ ṣùgbọ́n lápàdé fẹ́ sa mọ́tò wọ̀ ni kì í ṣe èyíkéyìí ló lè wọ̀ mọ́tò 6 ló kọjá tí kò sí ọ̀kankan tó tẹ́ lápàdé lọ́rùn wọ́n ní kò tó wù ní ọ wá ntọ́ da jáde bó bá da tí òwò ní kọ́ mọ́tò kejì wọ́n wọ̀ mọ́tò oníbúrẹ́dì ni ó ń padà sí Ìbàdàn lápàdé juwọ́ sí mọ́tò náà sì dúró ó gbà láti gbé wọn relé bí wọn ò bá ní kọ̀ láti jókòó sí ibi tí búrẹ́dì gbé kí wọ́n sì tilẹ̀kùn máa ra wọn bẹ̀ awakọ̀ ní òun kò ní fẹ́ kí àwọn ọlọ́pàá bá òun wíjọ́ kan pé òun fi ọkọ̀ kérò tàfá ní ẹ̀ẹ́sẹ̀ ń bá káyé bí yọ́jọ́ gẹ̀dẹ̀ kí ló ń wá gan kíá wọ́n wọ mọ́tò náà ó sì ń gbé wọn lọ sí Ìbàdàn àwọn ọlọ́pàá ò tilẹ̀ ṣèṣì dá wọn dúró lẹ́ẹ̀kan ṣoṣo tí wọ́n fi wọ̀ ló bí wọ́n ti dé ìsàlẹ̀ àfáà ní lápàdé ní kí tàfá sọ̀kalẹ̀ ó ní tàfá wá wo taxi lọ sí Arẹmọ kọ́ lọ pe Jayé Ọlá fún mi kẹjọ pàdé mi ń lé tàfá ní ara rẹ̀ ti yá ni ṣèbí kò tí ì sàn nínú lílù tí wọ́n lù ú lóko lọ́jọ́ sí lápàdé ní ààrẹ ò tí ì yàtọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ gan ni mo fẹ́ lò sọ pé kọ́ máa bá ọ bọ̀ yóò bá mi ṣe nǹkan kan èmi ò bá mọ́tò yìí débẹ̀ rẹ́ǹtì mi tàfá ní ẹ̀yìn lè kúkú mọ̀ gbóhùn náà bá sì kú sínú ilé yín ìwádìí 3 lónìí nìkan lápàdé ọ̀dà lóhùn tàfá sọ̀kalẹ̀ ọ lọ lápàdé náà bá mọ́tò oníbúrẹ́dì débẹ̀ rẹ̀ ó sì ti bẹ̀ wọ táksì lọ sí ilé rẹ̀ nídìí aró bó ti ń súnmọ́lé ó bẹ̀rẹ̀ sí ronú oko tó ń fẹ́ lọ tẹ́lẹ̀ láàárọ̀ yìí ti dẹ̀tì báyìí ìjàgbọ̀n tó ń ní òun ọ̀yà fún ńlọ ti kí gbogbo ara bọ̀ yìí ìwádìí tó ń gọ̀tàn mọ́ rẹ̀ tẹ́lẹ̀ ńlọ ti wá kà sí igbá báyìí
láìpẹ́ gbogbo ìlú á tó máa fún fèrè òun, wọn á ní òun tó gbé e dé, àwọn mìíràn á máa yìn òun, àwọn mìíràn sì máa bú òun, àwọn mìíràn á máa yín mú sí òun. Bẹ́ẹ̀ sì ni ti gbogbo ìlú náà ni òun ṣe, à ń jà nítorí ọ̀já níta níjà lẹ́yìn ìwúlé òun, ṣùgbọ́n kí iṣẹ́ máa lọ ni a kì í dáwọ́ lé iṣẹ́ ká bojú ẹ̀yìn. Ẹ̀rín pa á, kí ló ń rò tẹ́lẹ̀ tóun fi dáwọ́ lé, kí ló ń ṣe tóun tó fi wọ òun lẹ́wù tí ẹrù ẹlẹ́rù yóò fi máa pa òun. Ọ̀rọ̀ yìí wá dàbí ọ̀tajà tán ronú délé ò tó kawó, ẹni tó ṣe nǹkan tán kó tó mọ kábàámọ̀ níjẹ́ méjèèjì, òrókò tó ṣe ìyẹn yàtọ̀ sí àtẹ̀kọ́gbọ́n agétí ajá. Wọ́n gé e létí tán ó wá lọ ń fi ọ̀bẹ pamọ́ lápàdé mọ̀ wípé òun ti wọ̀rú èyí náà, òun ò sì fi sì ká o, bọ́lá òun ti rán òun lòún ṣe o, àbùdá ni ó sì ti di mọ́lẹ́mọ̀ lára. Ṣùgbọ́n omi ló ń kọ́, bóyá ibi tí délé ti ń joró ló kú sí, ó sì lè ti kakọ, bóyá àwọn ọlọ́ṣà náà ṣe kólédé ìdí aró, wọn ò lè kọlù láàrin ìlú ni wọ́n sì jẹ́ kó mú ẹ̀mí rẹ̀ dé ilé òun tí wọ́n sì rí owó ọwọ́ rẹ̀ gbà. Àwọn olè kò láàánú rárá, òun náà ò sì ní ṣàánú wọn. Gẹ́gẹ́ bí àṣà tí Tàfà ń dá, ojú àánú ti fọ́ tìkà lókù, ṣùgbọ́n ó ra owó ọlọ́ṣà ń kọ́ lóminú. Ìrònú ìkòkò ni yóò pàjá. Bákan náà ni ọ̀rọ̀ àwọn ọlọ́pàá kò lè pẹ́ mọ́ tí wọ́n fi bẹ̀rẹ̀ sí máa wá òun káàkiri. Kì í sì ṣe láti gbé òṣù fún òun, bí kò ṣe láti fi ọ̀ràn kọ́ òun lọ́rùn bí arúfin. Ìwádìí ikú tó padélé ìbámu sọ̀rọ̀ ṣe bí kì í bá ṣe ti àwọn ọlọ́pàá tí yóò máa dé òun lọ́wọ́. À ń fi ọgbọ́n sá fún wèrè, ó ní bàbá dókè odò ká dúró de òun. Àwọn ọlọ́pàá sì máa ṣàròyé pé òun lápàdé lòún dí àwọn lọ́wọ́. Ọ̀gá ń bọ̀ ní pọmọṣẹ́ làpáyún àpabọ̀, ọ̀rọ̀ oko lílọ tòní ti bó ti, ẹni tó bímọ ràn ní pọ́n, àfi bí ọ̀rọ̀ tó délẹ̀ yìí bá yanjú kí oko tó ṣe é lọ. Nítorí bàbá mọ̀ pé ẹnìkan ò ní jẹ́ kó ń jẹ ó yó ni, á sì rò ti ẹ̀mí ìsàsí ni ìròsí lọ́bẹ̀ gbẹ̀gìrì. Èyí jẹ́ kí ó tún rántí àmàlà tó ń dá láàárọ̀ tí òun ò dúró jẹ, òun láti tutù jùmọ̀ ajá lọ báyìí. Ojú òun rí ètò òun ọ̀bá bí eré kan táwọn ọmọdé máa ń ṣe, ṣùgbọ́n bàbá kú á jẹran tó téerin. Báyìí ló ń ronú tí taxi fi sọ kalẹ̀ ní Ìdí Aró. Báyìí la parí orí kìíní ìwé nì àgbàlagbà kan látọwọ́ ọ̀jọ̀gbọ́n ìkọ̀wé àgbà òǹkọ̀tàn Ọládẹ̀jọ Òkédìjí, kọ́lọ̀ǹgọ́ dẹlẹ̀ fẹ́yàn rí. Orí kejì láti bẹ̀rẹ̀ láìpẹ́. Àkọlé tí ń bẹ ń bẹ, tòlótòló gbọ́mọdé ẹ̀mí. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí nígbàkígbà tẹ́ bá wọlé síbẹ̀, kẹ́ lè mọ rí àmì nígbàkúgbà tá a bá fi fídíò tuntun sí i. Bákan náà tẹ́ bá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ, òun ni pé ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. Èdè àti àṣà Yorùbá ò ní wọmi, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nimẹ́ni. Àjùwà ṣe o.